Orúkọ mi ni Ajínrere Felicia Iyabode Ogunṣọlá tí gbogbo ẹ̀yin ènìyàn mọ̀ sí Efunsetan Aniwura Iyalode ìlú Ibadan. Kí má bàa kú kọ́ ọ̀npẹ̀ tó kù ọmọ wo ní kébẹ̀ kò ní dáa fún wa àtọmọ tó ń kẹ́wọ̀n òfò lẹ́sìn àtiwọ́ àtọmọ rẹ ebi mo sọ fún yín pé mo fẹ́ gbàgbé ọmọ mọ́ inú ilé ìdáná tí ì mọ nǹkan kan o orí yín ti burú lọ́rùn yín. Orúkọ mi ni Olóyè Samson Ọdúnewu Ọbáyẹmí Elúwọlé tí gbogbo ayé mọ̀ sí bàbá Jìnàdù Ewele. Ẹ̀rù ń bà mí ominú ń kọ mí gbọmọgbọmọ wa yìí ń pọ̀ jù ẹ sáku ẹ̀yin fọ̀kọ̀. Ìrẹ́kọ̀rọ̀ yóò di dọ́rùn. Èmi tún rúgbó bọ̀. Hello friends and film lovers. We have officially launched TK ÒPÓMÚLÉRÓ membership on YouTube, and to celebrate, we are bringing you a special feature, Efunsetan Aniwura. Date is this Saturday, 22nd March, TK ΟΠÓΜÚLÉRÓ YouTube channel. Time is 5 p.m, so don't miss it. Join us for this powerful Yoruba historical drama, a story of power, politics, tragedy, and legacy. Let's celebrate our culture together. So see you on Saturday. Ire ni o. Efunsetan, ẹja rẹ ti ṣeré kó lé odò, iná ti mọ́. Látòòṣà ìwọ gbàgbé ni alákànlé mi èmi ẹ ṣẹ́gà.